bàbá yìí ṣá ìyàwó rẹ̀ pa, ó ní kì í fóun ní ìbálòpọ̀ ṣe. Kò sẹ́ni tó tí ì mọ bí bàbá ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin kan alàgbà Gabriel Awuwa tó torí tótó mẹ́lẹ́tò lu ìyàwó rẹ̀ pa yóò ṣe sọ̀rọ̀ ara ẹ̀ sí báyìí o. Kò sì dájú pé yóò rí kinní náà ṣe lágọ̀ọ́ ọlọ́pàá tó wà báyìí nítorí ó ti ń káwọ́ pọ̀nyìn lọ́dọ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Edo níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́wọ́ lẹ́yìn tó ṣá ìyàwó rẹ̀ ládàpá lórí ẹ̀sùn pé ìyá ẹni ọdún márùndínlọ́gọ́rin ọ̀hún kì í gba òun láàyè láti ṣe kinní pẹ̀lú ẹ̀. Lásìkò tí wọ́n ń ṣe àfihàn afurasí ọ̀daràn náà ló ṣàlàyé fáwọn oníròyìn ní olú iléeṣẹ́ àwọn ọlọ́pàá tó wà nílùú Benin lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kẹjọ yìí ni bàbá yìí ní ọ̀kan òjọ̀kan àwáwí ni ìyàwó òun máa ń ṣe ní gbogbo ìgbà tóun bá ti lọ bá a láti bá a láṣepọ̀. Ó ní obìnrin náà lè parọ́ mọ́ orí fífọ́ lónìí kó tún dọ̀la kó ní inú rùn òun tàbí kó ní àrùn ọ́sà ń yọ òun lẹ́nu. Ó ní ọ̀pọ̀ ìgbà lòun ti ń gbọ́ àhesọ pé ìyàwó òun fi ìbálòpọ̀ tẹ́ ara ẹ̀ lọ́rùn pẹ̀lú pásítọ̀ kan tí wọ́n jọ ń yan ara wọn lálẹ́ lóde. Bàbá àgbàlagbà òun ní ó kúkú wu òun náà kí òun máa yan àlè tàbí kóun máa lọ bá àwọn aṣẹ́wó nígbàkúùgbà tí kinní yìí bá ti wà lára òun, ṣùgbọ́n ọ̀dà owó awo kóró kò jẹ́ kí òun lè ṣe bóun ti fẹ́ nítorí asùnkàkà kan kì í gbọ̀fẹ́. Ó ní ọmọ 7 lobìnrin náà bí fóun, ọkùnrin 5 àti obìnrin 2, àti pé àìmọye ìgbà lòun ti fẹjọ́ rẹ̀ sùn ọ̀kan nínú àwọn ọmọbìnrin rẹ̀ àti díẹ̀ nínú àwọn ẹbí ẹ̀ tí gbogbo wọn sì ti bá a sọ̀rọ̀ títí ṣùgbọ́n tó kọ̀ jálẹ̀ láti tẹ́tí sí wọn. Awuwa tún fẹ̀sùn kan olóògbé ọ̀hún pé ó kẹ̀yìn gbogbo àwọn ọmọ tí àwọn bí sóhun. Ó ní ìyá wọn nìkan ni wọ́n ń tọ́jú, ṣe ni wọ́n pa òun tì tí wọn kò sì ní gbé ìpè òun tóun bá pè wọ́n lórí aago. Ọ̀sán ọjọ́ àbámẹ́ta sátidé tí í ṣe ọjọ́ 12 oṣù kẹjọ tá a wà yìí ló ní òun ro gbogbo ẹ̀pin léyìí tó mú kóun lọ fi àdá ṣá obìnrin náà ní gbogbo ara títí tó fi kú. Ó ní lóòótọ́ lòun kábàámọ̀ ohun tóun ṣe náà ṣùgbọ́n òun fẹ́ káwọn èèyàn mọ̀ pé àìgbọràn àti orí kunkun ìyàwó òun ló ṣekú pa á. Ohun tá a gbọ́ ni pé ọ̀kan nínú àwọn ọmọ Awuwa ọkùnrin tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ láṣìírí ti ní kò sí òótọ́ nínú ẹ̀sùn tí bàbá àwọn fi kàn wọ́n. Ọmọ náà ní lóòrèkóòrè làwọn ń fowó ránṣẹ́ sí bàbá àwọn àti pé kò tíì ju bí ọjọ́ 5 lọ tó pa ìyá àwọn táwọn fowó ránṣẹ́ sí i kẹ́yìn. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.